ó ní wò ó ọmọ ènìyàn ó ní mo ti fi hàn ọ̀nà náà sí ibi ìyè tó yẹ yín ìwé èsìkẹ́ẹ̀dì sọ bẹ́ẹ̀ ó ní wò ó ọmọ ènìyàn ó ní a ti fi hàn ọ̀nà náà sí ibi ìyè bí ó ṣe rí nìyẹn. ìyá wa ṣé ní sọ yìí a ní àwọn tí wọn ò gbàgbọ́ kébí láti jèrè ọkàn sí ọ̀dọ̀ Ọlọ́run ni. àní kí ni Jésù sọ níbi tẹ̀ka yẹn? Jésù sọ pé ní orúkọ Jésù làwọn kèfèrí ò gbọ́kànlé. ẹ kà jáde again, ẹ kà jáde. ẹ kà jáde. a ní ẹ kà jáde. kèfèrí tí ò pa Ọlọ́run gbọ́, kèfèrí tí ò mọ Ọlọ́run, kèfèrí tó ń ṣẹbọ. Nítorí ẹ̀ ló yẹ sọ wípé títí tí bá wàásù fún wọn bí àgbọ̀nbìnrin ó bá wàásù fún wọn gẹ́gẹ́ bí àṣẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Ọlọ́run sọ ni. Jésù sọ pé ìyá wa Jésù sọ. Ọlọ́run ló sọ pé kí a máa fi orúkọ Jésù máa gbàdúrà sí òun. Bí ìgbà tí èèyàn bá fi èèyàn fọyọ̀ lọ́rùn pé wọ́n tí ọmọ ẹ̀ kó ṣàánú fún mi dáríjì ní ohun tó wáyé wá ṣe náà nìyẹn. Jésù sọ pé ó wá fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wa ló fẹ́ ẹ̀rúbọ ni. ẹ tútù sọ. Ọlọ́run Jésù lára láti fi ẹ̀rúbọ fún ẹ̀ṣẹ̀ wa ni. Ó ní ká má bàa ṣègbọ́n ní ṣùgbọ́n kí a lè ṣe. ẹ tún sọ. Jésù sọ pé ní orúkọ òun ni kèfèrí máa gbọ́kànlé. àbí kò sọ bẹ́ẹ̀? ṣe bẹ́ẹ̀ ká jáde. ìyá wa. Kì í ṣe Jésù ló sọ o. Ta ló sọ? Bọ́ọ̀lì ló sọ o. Bọ́ọ̀lì tí Ọlọ́run gba ẹnu ẹ̀ sọ̀rọ̀ jáde ló sì sọ ọ̀rọ̀ náà dédé yìí o. Jésù kan ló sọ jáde o. Kí Jésù tó wáyé ni àsọtẹ́lẹ̀ tí ń wáyé. ṣebí Jésù ló kà jáde mọ́ mi pé ní orúkọ rẹ̀ ní orúkọ Jésù làwọn kèfèrí. ẹ tútù bẹ́ẹ̀ kà 21 verse 21 ẹ kà jáde. Jésù kà jáde ṣùgbọ́n àsọtẹ́lẹ̀ yẹn ti wà tẹ́lẹ̀. àní ẹ̀ka verse 21 tẹ̀ kà. Olóòní orúkọ rẹ̀ ní àwọn kèfèrí yóò gbẹ́kẹ̀lé. orúkọ ta ni? Ṣé wọ́n pẹ́ ọ̀rọ̀ bọ́ orúkọ ta ni? orúkọ ta ni? 21 yẹn. orúkọ ta ni Jésù ń sọ? Àsọtẹ́lẹ̀ yẹn náà olóṣìṣẹ́ 21 yẹn. orúkọ ta ni Jésù ń sọ? Orúkọ ta ni Jésù sọ àṣà o. ó ní orúkọ rẹ̀ làwọn kèfèrí yóò gbọ́kànlé. orúkọ ta ni? màmá wa ẹ ló mọ̀. Ṣé ẹ mọ̀ ń gbọ́ yín mọ̀ ń gbọ́ yín. orúkọ mọ̀ ń gbọ́ yín mọ̀ ń gbọ́ yín má bínú àwọn ọmọ yẹn ni. orúkọ àwọn ń ṣí fíìdì lọ́pọ̀ kan. orúkọ ta ni làwọn kèfèrí máa gbọ́kànlé? Orúkọ rẹ̀ ní àwọn kèfèrí yóò gbẹ́kẹ̀lé. orúkọ ta ni? Orúkọ ẹni tí Ọlọ́run yàn ẹni sùúrù. Orúkọ ẹni tí Ọlọ́run yàn ní ọgbẹnu wòlíì yẹn sọ. Ní wòlíì Àìsáyà sọ. Ọlọ́run yàn. Tani wòlíì Àìsáyà sọ nípa rẹ̀. Jésù ni. Jésù Olúwa wa ni. táwa ní orúkọ táwa ní àwọn kèfèrí máa gbọ́kànlé. Orúkọ Jésù ni. Very good. ìyá wa náà kọ̀ǹfàmù pé ní orúkọ Jésù làwọn kèfèrí máa gbọ́kànlé. Ó ní nítorí tó ti gbé ìgbà gidigidi. ẹ ti parí ẹ̀ màmá wa. ẹ̀yin náà ti kọ̀ǹfàmù ẹ̀ pé ẹ ti kọ̀ǹfàmù ẹ̀ pé. Ọlọ́run fún yàn ní ẹ̀mí ìtumọ̀ téèyàn bá mọ̀ Ọlọ́run fún yàn ní ẹ̀mí ìtumọ̀ sí. ẹ̀yin náà ti kọ̀ǹfàmù pé lórúkọ Jésù làwọn kèfèrí máa gbọ́kànlé. ẹ̀yin náà ti kọ̀ǹfàmù ẹ̀ yá wa o. ẹ ti kọ̀ǹfàmù ẹ̀ o. gbogbo ẹni tí ó bá ti forúkọ Jésù. nípasẹ̀ Jésù Olúwa wa ni wọ́n ò fi tọ̀ Ọlọ́run tọ́ nípasẹ̀ rẹ̀. gbogbo ẹni tó bá ṣe pé màmá wa gbogbo ẹni tó bá ṣe pé yóò fi hàn wọ́n oníṣì wọn lọ́nà. gbogbo ẹni tó bá ṣe pé lórúkọ Jésù gbogbo ẹni tó bá ṣe pé lórúkọ. Ọlọ́run máa sọ fún wọn báyìí ni Ọlọ́run fẹ́ báyìí ni ọ̀nà náà báyìí ni ìrìn náà. mọ́mì ìyẹn kọ́ là ń wí ní orúkọ Jésù làwọn tani máa gbọ́kànlé mọ́mì. ìtumọ̀ ibẹ̀ yẹn nìyẹn. ní orúkọ Jésù làwọn tani máa gbọ́kànlé. ní àwọn kèfèrí yóò gbẹ́kẹ̀lé jẹ́. ṣé ìyàwó tuntun sọ ní orúkọ Jésù làwọn kèfèrí máa gbọ́kànlé ìyàwó bọ́. ṣùgbọ́n tí Jésù bí ẹ̀sọ́ máa ti fara Jésù mọ́ Ọlọ́run ní ìtumọ̀ ẹ̀sọ́. ìyá wa ìyẹn kọ́ nǹkan tí Jésù sọ kọ́ yẹn Jésù ti kọ́ yín. tí wọn bá gbẹ́kẹ̀lé wọn ò ní tẹ́ ìyẹn kọ́ Jésù ti kọ́ yín bẹ́ẹ̀ ṣe máa ṣàdúrà. gbogbo ẹni tó bá wá ń ṣàdúrà pé ní orúkọ Jésù sọ pé kèfèrí ni ìtumọ̀ ẹ̀ nìyẹn. ẹ mọ Bíbélì yìí mà. Ọlọ́run máa sọ náà rẹ̀ sí ọkàn yín. Àmín. Èmi mọ̀ wípé Ọlọ́run gbọ́ ohun tí à ń sọ.
ẹ̀yin ọlọ́run á sọ yín wá á sọ gbogbo ẹ̀yẹ yín á lè fi yé gbogbo wa. ẹ tún wá gbọ́n tí Jésù sọ. ní òdi kò sí pé bàbá wa ti bẹ ní ọ̀run yes it's our Lord's prayer. ìyẹn ni Jésù ní ká máa kà kò ní kẹ́ mo ti kọ́ yín bẹ́ẹ̀ ṣe máa kírun o nínú Bíbélì yín mo ti kọ́ yín o ó kù sí lọ́wọ́ kẹ́ lọ máa kírun ni o. kí ṣe kírun lọ sọ fún wa ń bẹ̀. ẹ jẹ́ mọ̀ wípé nínú ọkọ̀ èèyàn èèyàn lè tẹ́lifà fún Ọlọ́run nínú ọkọ̀ ẹ̀ kí èèyàn lè máa rìn lọ ṣùgbọ́n kó tẹ́lí ọkọ̀ ẹ̀ bá níwájú Ọlọ́run. ìyá wa ìfẹ́ inú tiẹ̀ ló ń ṣe yẹn wọ́n ti fìlànà ọjọ́sìn wọ̀nyí ẹ̀yin ní pé bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣeré ó kù sí lọ́wọ́ nínú Bíbélì. ìfẹ́ inú ti yẹ kì í ṣe ìfẹ́ inú pé inú ti ẹni yẹ rárá. ìyá wa ìfẹ́ tọ́lọ́ máa ṣe inú ayé gbogbo wa Ọlọ́run á fi ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀ yé gbogbo alágbára Ọlọ́run. mọ́mì èyí ti rí àwọn ẹ̀ka kù dáadáa. mọ́mì aláàjì Pedro tí bá dárúkọ de àwọn míì máa mọ̀ dáadáa ṣùgbọ́n ojú ayé la wà. mọ́mì ẹni sùúrù. ní àsìkò ìgbà àwẹ̀ ni ẹni sùúrù ẹni ìṣojú mi kì í ṣe pé kíní ṣùgbọ́n Ọlọ́run mọ ọ̀nà tó ní kálukú yóò gbà lálẹ́ tó máa sọ tó máa ti dé ọ̀dọ̀ òun. bẹ́ẹ̀ ni mà. mo èmi mọ̀ wípé orúkọ Ọlọ́run kò pé méjì Ọlọ́run kan yẹn náà ni. Jésù tẹ́ ń sọ Jésù tẹ́ ń sọ mà tẹ́ ń sọ pé ẹ̀rọ pé Jésù ti sọ fún yín pé many will say to me on that day, Lord, Lord, did we not prophesy in your name? In your name we cast out devil. In your name we do many miracles and mighty works. Ó dẹ̀ ló ma ẹ ṣe sùúrù mọ́mì tẹ́ ẹ bá ní sùúrù àmà terminate call yín sìn torí pé àti lo bí 1 hour ẹ má bínú mà Jésù sọ bẹ́ẹ̀ fún yín pé mẹ́ni mo ń ṣàlàyé nǹkan fún yín tí Jésù sọ mà Jésù sọ fún yín pé òun prophesy n tó máa ṣẹlẹ̀ Jésù wá parí ọ̀rọ̀ yẹn ẹ mọ ìdí tí Jésù fi sọ̀rọ̀ yẹn tí bá béèrè lọ́wọ́ yín ẹ mọ̀ ṣé kí n sọ ìdí tí Jésù fi sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó sọ pé many will say to me on that day, Lord, Lord, did we not prophesy in your name? In your name we cast out devil. In your name we do many miracles and mighty works. Ṣé mo ní tó fi sọ̀rọ̀ yẹn in one word abẹ́ mọ̀ abẹ́fẹ́ rò ó. Bẹ́ẹ̀ni, ẹni sùúrù. Ṣé mo abẹ́ mọ̀ ìbéèrè mo béèrè. Kì í ṣe gbogbo ẹni tó fẹ́ Jésù ní Olúwa ni yóò wọlé ìjọba àrùn àti ẹni tó bá ṣe ìfẹ́ sí Ọlọ́run. Ṣé mo abẹ́ mọ̀ ni mo béèrè lọ́wọ́ yín? Ṣé ánsà nìyẹn lọ́dọ̀ tí yín mà? Ṣé ánsà nìyẹn lọ́dọ̀ tí yín pé ánsà nìyẹn mà? Ẹ ló mà? Ánsà báwo? Mo sì pé ṣe mọ̀dí tí Jésù fi sọ̀rọ̀ yẹn àbẹ́ mọ̀? Mi ò gbọ́ nǹkan tẹ́ sọ dáadáa mi ò gbọ́. Ẹ mọ̀ pé Jésù quote pé many will say to me on that day, Lord, Lord, did. Bẹ́ẹ̀ni. Mo wá ń béèrè pé ṣé mọ̀dí tí Jésù fi sọ bẹ́ẹ̀ àbẹ́ mọ̀? Mo mọ ìdí tí Jésù Olúwa wa ti sọ bẹ́ẹ̀. Tó fi ṣe. Ìdí ẹ̀ ni wípé ọ̀pọ̀ ló fẹnu jẹ́wọ́ Jésù Olúwa ṣùgbọ́n tí wọ́n jẹ́ ìránṣẹ́ èṣù. Ok. Tó jẹ́ pé iṣẹ́ èṣù ni wọ́n ṣe ní ìkọ̀kọ̀. Ìdí tí Jésù fi sọ bẹ́ẹ̀. Tí wọ́n sì fara hàn. Kò rí bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí ọmọ ìmọ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Kò rí bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí ẹni tó ṣiṣẹ́ fún Ọlọ́run bó ṣe rí ní ọ̀rọ̀ tí à ń sọ lé lórí sáṣẹ̀ bó ṣe rí nìyẹn. Kò rí bẹ́ẹ̀. Jésù sọ pé ìdí tó fi sọ bẹ́ẹ̀ torí pé ń pè òun ní Lord ẹ̀ ń pè òun ní Olúwa ẹ ṣe sùúrù ẹ jẹ́ mú proof jáde ẹ jẹ́ mú proof jáde. Àní ẹni sùúrù. Jésù sọ pé nínú màmá wa ohun tí Jésù sọ nínú Kùránì Kẹ́rímù Jésù sọ wípé Ọlọ́run ọba interrogate Jésù ó ní ya Isa bun Maryama ahanta kulta linnasi tẹkizuni wa umiya ìlà àìní mi ń dún ní láì ǹjẹ́ wọ́n lọ sọ fáwọn èèyàn kọ́ máa pè é lọ́lọ́run kọ́ máa pè é lólúwa ẹ ṣe sùúrù. ẹ lọ sí ìwé ẹ lọ sí Revelation. ìyá wa ẹ rí gbogbo ọ̀rọ̀ yìí mẹ́. ẹ mọ̀ túmọ̀ Revelation ni ẹ mọ̀ túmọ̀ Revelation ni èmi lọ́wọ́ máa kóòtù Revelation fún Revelation ìwé àlá ọ̀rọ̀ àlá lásán tí ó sọ̀rọ̀ Jésù. ẹ rí gbogbo ẹ̀ ń bẹ̀. A ní ẹ ṣe sùúrù màmá wa. Èmi gbàdúrà wípé
kí Ọlọ́run fi ọ̀rọ̀ ẹ̀ ṣe yé gbogbo wa. ok ẹ ṣé púpọ̀ mà. Bí a máa ń ka ọ̀rọ̀ Ọlọ́run, ẹ ṣé púpọ̀ mà. ní ìtumọ̀. ẹ ṣé púpọ̀ mà. I really appreciate it. Màá wá analyse tí mo tún fún yín last. Ẹ ṣé mà. Àdúpẹ́ púpọ̀ o. Ọlọ́run á bá wa dúpẹ́ fún yín. Àdúpẹ́ Ọlọ́run máa fún wa ní. Ọlọ́run á bá wa dúpẹ́ fún yín mà. Àdúpẹ́ púpọ̀ mà. Ẹ jẹ́ kí n analyse màmá wa wọ́n ti lo time wa púpọ̀ jù. Gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ má bínú. Torí pé nígbà míì máa ń wà tí a bá entertain wọn láti lè bá wọn sọ̀rọ̀ nígbà míì irú ntàǹbá màmá wa fà yìí wọn ó dàbí ọ̀rọ̀ ìgbàgbọ́ dàbí ọ̀rọ̀ ojú egbò tí nǹkan ṣèyàn wọ́n fẹ́ bá fògùn sí àmọ́ ọjọ́ mi o àmàgbèsà bẹ́ẹ̀ lọ̀rọ̀ gbàgbọ́ ṣe rí ohun tẹ́lú mi bá rẹ̀ ti gbàgbọ́ gbà mí tẹ́ bá ń tẹ̀ láti correct àmàgbèsà àmà sásọ̀tún sásọ̀sì ló ṣe gbọ́dọ̀ farabalẹ̀ wà á máa wá ṣàlàyé fún un mo mọ̀ pé mọ́mí wà lórí prógrámù báyìí ọ wà ń bẹ̀ Jésù sọ wípé ó ń prophesy pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ tó bá dijọ́ ògbéde àlìkìyà ọmọ ó wá ń kóòtù fáwọn gbogbo àwọn tó ń pariwo pé many will say to me ó ń sọ fáwọn ọmọlẹ́yìn yẹn pé tó bá dijọ́ ògbéde àlìkìyà ọmọ ìjọ yẹn many will say to me on that day which day tí Jésù ń rìvásì many will say to me on that day níjọ́ wo níjọ́ ògbéde àlìkìyà ọmọ Lord Olúwa wa did we not prophesy in your name hold on South America ẹ jọ̀ọ́ mo ti hold yín fún 1 hour plus ẹ má bínú ẹ jọ̀ọ́ hello Lord did we not prophesy in your name we cast out devil in your name we do many miracles and mighty works ní orúkọ rẹ alẹ́ mi òkùnkùn jáde ní orúkọ rẹ we do many miracles a ṣe àwọn iṣẹ́ ìyanu and mighty works àti iṣẹ́ alágbára ní orúkọ rẹ Jésù wa náà máa sọ fún wọn pé ẹ kọ́ síkú ọwájú mi ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀ iṣẹ́ mi ni mo kọ Bíbélì depart from me you are evil monger you are evil person you are evil people Jésù ló sọ o tẹ́ bá béèrè lọ́wọ́ 1,000 million Christian pé kí ni Jésù ń sọ ń bẹ̀ yẹn a ní Jésù ń bá àwọn olóògbé ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ ló ń bá wí o àwọn mùsùlùmí ló ń bá wí àwọn ẹlẹ́yọ̀ ló ń bá wí o àwọn tó ń bọ màálù ló ń bá wí àwọn onígùnù ló ń bá wí ṣáwọn onígùnù ló máa ń sọ pé ló máa ń pe Jésù ní Olúwa wa àmọ́ ọ̀gbọ́n tó sọ yé àwọn tó ń pe Jésù ní Lord ní Jésù ń bá wí ọ̀rọ̀ yẹn ò wá clear sí gbogbo Christian kò ní yé yín ìdí tí ò fi yé yín ẹ má bínú o mi àtàkì bìlífù yín o mo enlighten yín ni o kẹ́ fi kẹ́kọ̀ọ́ kẹ́ wá ronú sí i okay Jésù wá ń sọ wípé nínú Kùránì ní ìgbà tó Ọlọ́run bá interrogate tó pe Jésù wá sí court Ọlọ́run náà sọ pé tó bá di jọ́gbéda àlìkíámọ̀ òun máa pe Jésù wá sí court òun máa bí lẹ́jọ́ pé ya insaburu mọ̀ríyámọ̀ ìwọ Jésù ọmọ Màríà àhántà kúlìtàlì nẹ́ẹ̀sì ǹjẹ́ wọ́n ló sọ fáwọn èèyàn wá omi àìlá àìní mi ń dún ní láì ṣé wọ́n ló ní kó máa pè é ní Olúwa lẹ́yìn èmi Ọlọ́run ṣó sọ bẹ́ẹ̀ fún wọn àti kó máa pè yàwó náà wá omi à ó ní kó máa ya insaburu mọ̀ríyámọ̀ àhántà kúlìtàlì nẹ́ẹ̀sì tẹ̀kẹ̀zúní wá omi àìlá àìní mi ń dún ní láì ìwọ ló sọ bẹ́ẹ̀ kó máa pè ìwọ kó máa pè é kọ́ máa pè kọ́ mú ìyá ẹ lọ́lọ́run kọ́ mú wọn náà lọ́lọ́run lẹ́yìn èmi Ọlọ́run ṣe sọ bẹ́ẹ̀ ǹjẹ́ wọn lọ sọ bẹ́ẹ̀ lẹ́yìn òun Ọlọ́run ṣe sọ bẹ́ẹ̀ fún wọn Jésù ní kọ́ńlá ṣubú anaka ó wá rẹ́spọ́ǹdì pé tó wọ Ọlọ́run mímọ́ fún wọn Ọlọ́run o mọ́ yàkúlù ní àkúmọ́ lẹ́sàlíbi akin kò tọ́ sí mi kí n sọ tí ò tọ́ sí ìwọ Ọlọ́run ọba ọ̀gá ògo kò tọ́ sí mi kí n sọ tí ò tọ́ sí wọ Ọlọ́run kí n sọ yára látẹnu mi
kò tá sí mi wáyé tí mo sọ mi ò lè sọ bẹ́ẹ̀ náà mi ò bá wọn sọ tààlámù mọ́fìn náà sí ọmọ tó wà lẹ́mi wàlá àlámù mọ́fìn náà síkà mi ìmọ̀ kádàrá àwọ̀ mi ìmọ̀ tó wà lẹ́mi ìwọ ọlọ́run sí mi o ìnáka àǹtàlẹ̀ àlámù guyub ìwọ ọlọ́run lọ́ba tó mọ tó pamọ́ jésù ló ń sọ bẹ́ẹ̀ o wọ́n ń clear ara ẹ̀ ní judgment day ìwọ tó pariwo olúwa wa ní olú ó mọ ọ̀rọ̀ tọ́lọ́hún ń bá fà ọ̀rọ̀ tí ẹ̀ ń pè lọ́lọ́hún ọba ṣe máa fà yín wá sí court ó máa fa ọgbọ́n yín àbí afa jésù wá sí court lórí ọ̀rọ̀ ọpẹ́ pè lọ́lọ́hún ọ̀rọ̀ wa ń lọ bẹ́ẹ̀ jésù ọ̀rọ̀ yẹn ń lọ jésù wá sọ pé ní tóun sọ fún wọn ohun tó pa mí láṣẹ tó ní kí n sọ fún wọn ni mò ń sọ fún wọn tí wọn náà ní kí n sọ fún wọn náà ni mò ń sọ fún wọn kí ni mò ń sọ fún wọn o àní ibùdó ńlá mo ní kó sin ọlọ́run rọ́bì ọlọ́run mi wà rọ́bùkún ọlọ́run gbogbo wa tí mo sọ fún wọn nìyẹn èmi ò ní kọ́kọ́ pè mí lọ́lọ́run mo ní kó sìn wọ́n ọlọ́run ni èmi ò bá wọn sọ gbogbo tó sọ o èmi ò mọ̀ ń pẹ́ o jésù ń clear ara ẹ̀ níwájú ọlọ́run pé èmi ò mọ̀ ń pa gbogbo tó sọ mi ò bá wọn sọ àwọn náà mọ ibi tó ti róṣì tó ń ṣe èmi ò ní kọ́kọ́ pè mí lọ́lọ́run èmi ò bá wọn sọ pé ọlọ́run ni mí mi ò bá wọn discuss tó jọ ọmọ bẹ́ẹ̀ jésù ló ń clear ara ẹ̀ o ọ̀rọ̀ wa lọ́wájú ibi tí jésù wá ẹ́ǹdì gbogbo ọ̀rọ̀ ẹni tó pèrè ní kírísítẹ́nì sí jésù ní into azibuhum tí wọ́n ọlọ́run bá jẹ wọ́n níyà fàínà wú ìbádùkà ẹrú wọ́n ọlọ́run náà ń ṣe kí ló fà tó nípa pé jésù ní olúwa wa jésù olúwa wa tó nípa pé jésù olúwa wa ni o wàá ń tẹ̀gì fírílà hùm tí wọ́n ọlọ́run bá dẹ̀ foríjì wọn ìnáka antal azizul hakim ìwọ ọlọ́run ọba ọlọ́rọ̀ nìyẹn ọba ọlọ́gbọ́n nìyẹn ọlọ́run wá fèsì oníkọ́lọ̀ lọ́wọ́ asáyáwó sọ́ọ̀dì kìíná sílíkùhùm ọlọ́run wá fèsì pé asáyáwó sọ́ọ̀dì kìín sílíkùhùm ọlọ́run sọ pé lẹ́ni o la máa sun àwọn ẹni tí wọ́n ń ṣe òdodo la máa san wọ́n lẹ́san òdodo wọn ọlọ́run ti gba kéèsì lọ́wọ́ jésù pé ìwọ o ti fúri ara ẹ onímọ̀ ń pa ẹ̀ jésù sọ pé tó bá jẹ wọ́n ń yà ẹrú ìwọ ọlọ́run náà ń ṣe ò bá foríjì wọn ìwọ ọlọ́run ló mọ tó bá ń wọ̀n ẹ kó fi ṣe wọ́n tó bá wọ̀n ẹ kó fi wọ́n ṣe ò bá lọ́dà gbogbo wọn síná wàhálà tí wọ́n nìyẹn jésù sọ bẹ́ẹ̀ nínú kùránì jésù sọ pé ọlọ́run ò bá kó gbogbo yín sínú iná into azibuhum ò bá bọ́ǹpù gbogbo wọn dànù ò bá kó gbogbo wọn sínú iná jáàná mọ́ ohun àsára ìyá ọlọ́run òun ni jésù sọ o into azibuhum ò bá pa gbogbo wọn rẹ́ kó kó wọn sínú iná kó kó wọn sínú gas chamber kó gas wọn pa kó pa gbogbo wọn run kó tún jí wọn padà kó pa gbogbo wọn rẹ́ fàyínà wú ìbádùkà ẹrú ẹ̀ náà ń ṣe tó bá wọn ẹ̀ kò fi ṣe wọ́n wàyí tẹ̀gì fìrílà hùm tó bá wọn ẹ̀ kò foríjì wọ́n ìnáka antal azizu al-hakim ìwọ ọlọ́run ọba ọlọ́rọ̀ ni ẹ́ ọba ọlọ́gbọ́n ni ẹ́ ọlọ́run ti gba kéèsì kó lọ́wọ́ jésù ìgbà tí jésù máa bọ́lẹ̀ kúrò lórí àtẹ làwọn kírísítẹ́nì máa lọ bá pé lord did we not prophesy in your name jésù sọ tó bá ti parí kéèsì pẹ̀lú ọlọ́run tán òun làwọn kírísítẹ́nì máa rọ̀ lọ bá pé lord did we not prophesy in your name we cast out devil òun ni jésù sọ pé many will say to me on that day many tó máa rọ̀ lọ bá jésù pé lord did we not prophesy in your name we cast out devil in your name we do many miracles and mighty works ó ní máa sọ fún ọ pé depart from me you are evil monger ẹ kọ́ sí kó ń bí ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀yin olórí ibu ẹ má kórí burúkú tí bá ẹ kọ́ sí kó ń bí jésù ló sọ bẹ́ẹ̀ o torí pé òun pè ní kíni o olúwa òun pè jésù lọ́lọ́hun òun pè jésù lọ́lọ́hun ó fẹ́ kó bá ẹ̀yin lẹ́ máa jẹ́ kó gbé jésù lọ kóòtù wọ́n máa gbé jésù lọ kóòtù níjọ́ gbé ní àlèkè àmọ́ ó máa lọ rojọ́ ẹ̀yin lẹ́ fẹ́ kó ẹ ti kó bá ṣùgbọ́n máa free ó lóun ò bá yín sọ kò síbi tó jẹ́ ti sọ jésù àwa free ààrẹ pé wọ́n máa ń pa ẹ̀ wàhálà tí nìyẹn into azibuhum
ọlọ́run ò bá jẹ́ ń yà fàyín náà wí ìbádùkà ẹrú ọlọ́run lẹ́ ń ṣe wàyí ń tẹ̀gì fúrílà hum tó bá wọn ẹ̀kọ́ foríjì wọn ìnáka antal azizu ìwọ ọlọ́run ọba ọlọ́rọ̀ ni ẹ́ alẹ́ akeem ọba ọlọ́gbọ́n òun ni ẹ́ tó bá wọn ẹ̀ fi wọ́n ṣe kọ̀ọ̀kan mi ọ̀rọ̀ jésù mà nìyẹn Allahu akbar ọ̀rọ̀ jésù mà nìyẹn ó wá lọ takùtì èmi ti já ẹ o èmi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ ní tí jésù sọ òun lèmi sọ ìwọ tó bá wá tẹ́ lọ́rùn wàhálà tiẹ̀ nìyẹn brother wa tí mo hangi láti 1 hour 12 minutes láti United States of America salamu alaikum wa rahmatullahi wa barakatuh hello sir hello mo dẹ̀ hangi fóònù brother wa yìí láti bí 1 hour plus torí pa ń bá màmá wa yìí sọ̀rọ̀ láti United States of America ohun tọ́lọ̀ ń bá dẹ̀ sọ agbúdọ̀ irun débì kan tá a bá fà á débì kan tàbákọ̀ tẹ̀ check out kúrò lórí ọ̀rọ̀ yẹn màmá wa yẹn táwọn náà bá gbọ́ ọ̀rọ̀ yìí sí wọ́n wò pé ṣódodo ni àbírọ́ ni kọ́lọ̀ má ṣe àforíjì wá ọlọ́ má ṣe àforíjì gbogbo everybody gbogbo ẹ̀yin tí ẹ pé ẹ̀ ń pè tẹ́ ẹ̀ ráyè wọlé ẹ má bínú torí ọlọ́run tá a bá yanjú ọ̀rọ̀ yìí ó máa ṣe ẹlòmíràn láǹfààní kò ń ṣe torí brọ́dà wa yẹn nìkan la ṣe ń sọ àbí kò ń torí ìyá wa yẹn nìkan torí ẹlòmíì tóun náà máa padà wo fídíò yẹn tó máa ronú sí i torí ẹ̀ ní a ṣe gbọ́dọ̀ yanjú ẹ̀ dáadáa káwọn èèyàn bá lè jẹ àǹfààní ń bẹ̀ kọ́lọ́ máa ṣàṣe rọrùn tó salamu alaikum láti Paris salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ẹ mà ń lẹ́sà. ẹrú ọlọ́run láti France ní sà. ẹrú ọlọ́run láti ìlú Faransé. ẹ kú jẹ́ mẹ́ta wà lè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run òdodo yóò borí o. alihamudulilayi. alhamdulilayi rabbil alamin. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. nígbà níbi kínkín náà ni à ń gbádùn program yín ẹ máa tẹ̀síjú ẹ lọ. ẹrú ọlọ́run láti ìlú Faransé. ẹ rí i pé mo ti ṣe lẹ̀ o mo ti dé. èmi nípa tí ẹ ti ń ṣe lẹ́wù. bẹ́ẹ̀ má bínú jọ. kò sí wàhálà. abasa yìí mo ní bí kí n sọ fún yín ní ẹjọ́ mo sẹ́ndì 10,000 kan sí orí nọ́mbà orí àkáǹtì mọ́ṣáláṣí tó ti yẹn fún mọ́ṣáláṣí. then mo tó wá sẹ́ndì 20,000 kan ní orúkọ tiyín àti nọ́mbà tẹ́ ń lò àmì tí tiyín tẹ́ ń lò ti first bank ní tiyín àti tẹ́ ń lò. bẹ́ẹ̀ ni sà. exactly so ẹjọ bá manager ẹ fi ṣe ọdún ṣe gbọ́ then tv mọ́ṣáláṣí tó bá ti yá àtúmọ̀dá mi sí létà gbọ́ lọ ẹ máa bètò lọ alhamdulilayi ẹ ṣe gan sa. ọlọ́wà bá a dúpẹ́ fún yín o tó gbogbo ẹ̀yin tí ọlọ́wà bá a dúpẹ́ fún yín gbogbo tẹ́ ẹ̀ ń fẹ́ kọ́lọ́njọ́ bá a ṣe fún yín ìtẹ́ ẹ̀ fẹ́ kọ́lọ́njọ́ kó má fi ṣàdánwò ọ̀là láhàúlà wàlà kọ́tà ìlà bìlà ìlà lílà ẹ ṣe ó pọ̀ sáà assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. alaikum salam wa rahmatullahi wa barakatuh. ẹ ṣé ó pọ̀ sá brother wa ẹrú ọlọ́run láti ìlú France kọ́lọ́mbà àdùn inú tẹ́ ń fẹ́ kọ́lọ́mbà ṣe fún yín tẹ́ fẹ́ kọ́lọ́mbà fi ṣàdánwò adẹ̀kú ọdún gbogbo àwa mùsùlùmí àkú ọdún o kíní mọ́ṣáláṣí wa tá à ń ṣe fẹ́yìntẹ́ ìbá fẹ́ sọ́pọ́tì wa o account number wa nìyẹn ní ojú screen. A máa pa ojú ètò dé ní àìpẹ́ yìí fẹ́yìn tẹ́ bá fẹ́ tẹ ìfẹ́ sọ́pọ́tì mọ́ṣáláṣí tá à ń ṣe a nídìí sọ́pọ́tì yín iṣẹ́ ọlọ́run yẹn ń lọ ń bẹ̀ wọ́n ti parí gbogbo pop kára plaster kára kí lẹ́ ń pè náà tiles kàlẹ̀ tiles wọ́n ti parí tiles ká ṣàwọn nǹkan díẹ̀ tó yìí tún kù ń bẹ̀ tí ìnáwó yẹn ń lọ díẹ̀ lára ibi bẹ́ẹ̀ a ní láti clear lẹ́lẹ̀ yẹn káwá wá bá ṣe máa ṣe tiles ta ló ń ṣó anger face yẹn a máa block onítàn tó bá tún kíní yẹn tẹ o ìwọ tó ń ṣó anger face yẹn tó bá tún gbé wá a máa block yẹ ṣùgbọ́n
tó bá tún kí ní anger face yẹn wá again a máa block yẹn nísìn ẹ̀wọ́n tó ń show anger face yẹn ni o tó bá tún show kí ní anger face tó gbé wá yẹn a máa block yẹn torí mo ń wo kí ní anger face yẹn tó bá tún gbé wá. tó bá tún gbé wá a máa blọ́ọ̀kì ẹ nísinsìnyí èmi gangan ni máa fọ́ ara mi blọ́ọ̀kì ẹ mi ní dúró káàdì mi kankan kó blọ́ọ̀kì èmi gangan ni máa fọwọ́ ara mi ṣe kí ok ó dà pé ó tún ti gbé wá jẹ́ n blọ́ọ̀kì ẹ fúnra mi mo yẹ blọ́ọ̀kì ẹ ń sẹ àárẹ̀ abalẹ̀ ò ní ráyè kọ́mẹ́ǹtì mọ́ mo yẹ ti blọ́ọ̀kì ẹ fúnra mi yẹn láàyè ìwọ́gbọ̀n ní ráyè kọ́mẹ́ǹtì mọ́ ó tún dijọ́ gbé dàlẹ́ kí á mọ̀ lórí save your soul ẹ ò ráyè kọ́mẹ̀ntì mọ́ bẹ́ẹ̀ èmi gangan ni mo wà fọ́rọ́ mi ó wàrà mi blọ́ọ̀kì. orí ẹ̀ tó ń la mọ́lẹ̀ tó fi ń ṣó kìíní yẹn mo ti blọ́ọ̀kì ẹ̀ fúnra mi gbogbo anger face tó ń ṣó yẹn ò ní í ṣó mọ́. anyway ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹni tó bá yìí fẹ́ sọ́pọ́tì mọ́ṣáláṣí wa àyè wà a lè dúpẹ́ fọlọ́run a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹkùnṣẹ́ ọlọ́run lọ́wọ́ ọlọ́run àbá dúpẹ́ fún yín wala hawla wala quwwata illa billahil aliyyil azim tó bá di ní ọ̀la ọdún a fi àwọn àfẹ́ ẹlẹ́bọ̀ọ́lẹ̀ kọ́ lọ jẹ ìrẹsì àti ọbẹ̀ gbẹ̀gìrì kọ́ lọ jẹ ìrẹsì àti ọbẹ̀ gbẹ̀gìrì pẹ̀lú ẹran tó ń pa ẹran tó fowó àràmù pa aláàtì ẹ̀ ń kọ́ wọn ọ̀rá àwọn múgùn fún àwọn ẹlẹ́ran àwọn ńlárí mọ́lẹ̀ àwọn múgùn wọn ò fún wọn lẹ́ran ọdún gbogbo àwọn múgùn àwọn gànámù wọn ti sá gbogbo àwọn tó ń gbá wọn ti sá wọn wà rẹ́ran gbà lọ́wọ́ wọn ara ń kan gbogbo wọn ara wọn kan wọn wá ń pe gbogbo àwọn ẹni tó máa ọmọ yìí ti bá tiwa jẹ́ o gbogbo ọ̀nà jẹ́ wa ló ti dì gbogbo ọ̀nà tá a ti ń jẹun gbogbo ẹ̀ ló ti dí wáyáwátá ó ti dín náà ni kí wọ́n á ní kílẹ̀ fẹ́ ṣe sí kò sí tẹ̀lé ṣe sí lẹ́yìn kẹgbà kádàrà ta àlèyá ẹni bàbá ẹni nì àbí kí ló fẹ́ ṣe sí àbí kí ló fẹ́ pè ọlọ́mọ ajá ìṣàánú wa jàre tó bá lọ́la ẹja pàdé tó ẹ̀yin tó bá fẹ́ sọpọ́tì kíní prógrámù wa àká nọ́mbà wa nìyẹn ní orí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká pàdé lọ́la láṣẹ ọlọ́run fún bọ́rọ̀ yìí ṣe ń lọ kọ́lọ́ba dúpẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sọ́pọ́tì iṣẹ́ ọlọ́run kọ́lọ́ba kún yín lọ́wọ́ ọ̀làlá àwùlà wàlà kúwàtà ilà bìlà ilà lílà sí gbogbo ẹ̀yin ìyàwó alájà Làtífà gbogbo yín la kí o akú ọdún o akú yèdù alájà wa Làtífà àti ìrẹ́ran ọdún o alájà wa Arámidé Táíwò àti ìrẹ́ran ọdún àti ìrẹ́ran ọdún o. àti ìrẹ́ran ọdún tó alájà aṣoríire gbogbo ẹ̀yin brọ́dà wa àrẹ́ran ọdún ẹjọ́ di lọ́la jàre a máa kíra wa kú ọdún lọ́la láṣẹ ọlọ́run bá àti ẹ̀ ṣe program ra wa akíra wa kú ọdún akí gbogbo ẹ̀yin sẹ́fì ọ̀sùn wọn pátá látòkè tó fi délẹ̀ àwa jẹran lé àwọn ẹlòmíì ẹ̀yin tẹ́ bá wà ń bàdùn ẹ̀yin invite mi kí wá jẹran dídí Allah ma sha shirarun subhanaka allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka talele Assalamu alaikum àwa lórí program ni o mo wà lórí program ṣé nọ́mbà program lélẹ́yìí sá. báwo lẹ ṣe ẹni sùúrù báwo lẹ ṣe gẹ́ẹ̀tì nọ́mbà mi mo máa ń blọ́ọ̀kì gbogbo anybody tó bá pe nọ́mbà personal nọ́mbà mi mo máa ń blọ́ọ̀kì wọn ni báwo lẹ ṣe gẹ́ẹ̀tì nọ́mbà mi. oníjọ́ ẹ̀yìn òfin gẹ́ẹ̀tì ẹ̀mí gẹ́ẹ̀tì ẹ̀ báyìí logical anyway. ẹ má pe nọ́mbà yìí mọ́ o ẹ ní sùúrù nọ́mbà ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ ṣe sùúrù
ẹ má pe nọ́mbà yìí mọ́ tá a bá ń ṣe program tá a fẹ́ pè mí personal ẹ pè mí tá a bá fi pe program á block yín ni o. Okay sir. nọ́mbà program wà ń bẹ̀ òun ni kẹ́ pè ẹni mo tó bá pe personal nọ́mbà mi mo máa ń block wọn ni ẹ má pè. ó jáàmù ni mò ń pe nọ́mbà program ó ń jáàmù ni. alright sir ń gbọ́ yín. ẹ lọ wo wọ́ọ̀ mi Wàsíù Wásípà lórúkọ mi ẹ lọ wo gbogbo wọ́ọ̀ mi ẹ máa rí pé ẹ̀yin mo wà lẹ́yìn yìí torí tọ́lọ́. mi ò jiyàn sí ẹ nínú kí n gbà kí n pe personal number mi ti bá ṣe program. inú mi dùn pé mo rí pè lálẹ́ yìí inú mi dùn ọlọ́àwọlá gbogbo orí tó ń ṣàdúrà fún yín káàkiri Ọlọ́run jẹ́ ká dúrà yín gbà gbogbo ibi tẹ́ ẹ̀ náwó sí ní ti dá Ọlọ́run jẹ́ kó gbà ọmọ Ìlọrin ni mí ṣé ẹ gbọ́rọ̀ mi. ó yé mi sà. ọmọ Ìlọrin gidi ni mí àmọ́ àwọn aláìda tẹ́ ń takùn yẹn ẹ ṣáà máa ṣe lọ kíní yẹn ó ń tàn káàkiri o. ó ń dùn wọ́n ó kàn wọ́n gbọ̀ngbọ̀n. ó tọ̀ dọ́dọ̀ mi èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí ó tọ̀ dọ́dọ̀ mi ṣé ń gbọ́rọ̀ mi. àmọ́ ẹnìkan mo ná ọ̀rẹ́ kan ọ̀rọ̀ Farouk tẹ́ ń sọ yìí fáǹsì ẹ̀ gidi ni ẹbí ẹ̀ ni so wọ́n á larí mọ́lẹ̀ wọ́n á ní ìwọ náà jẹ́ ká gbé sáìdì jẹ́ ká gbé sẹ́gbẹ̀ kan jẹ́ ká kàn jọ owó one on one ṣé òótọ́ ni ojú mẹ́rìndínlógún wà nínú Quran ká lọ wá káàkiri jẹ́ ká gbé yẹn kó jàre jẹ́ ká gbé mo ní òkè jẹ́ ká tún gbé yẹn kúrò Saheed Shittu jẹ́ ká gbé kó pé kò dáa ó yá jẹ́ ká gbé kúrò ṣé ó dáa ká máa fi ọ̀fọ̀ ká máa fi lo lẹ́bù ká máa fi lo túbú bí yẹ ká sọ̀nà ṣebí Ìlọrin lo èmi náà Ìlọrin ní Ìlọrin lèmi náà ẹ wá ń wá àyímọ́ ẹ wá ń sọ pé bọ́ba ó ṣe gbá ó bọ́ba ó ṣe kìnìkan yẹ ká fọra wa mọ́ àwọn ọmọ burúkú nù wa lọ́kọ́ wàhálà yẹn lọ́kọ́rọ̀ yẹn kalẹ̀ lẹ̀ àwọn ọmọ burúkú nù wa àwọn olórí burúkú àṣírí àwọn lọ́kọ́sù gbogbo eléyìí tí wọ́n bá máa rí orí èèyàn nílé àfà tí wọ́n bá máa rí apá èèyàn nílé àfà tí àfà ò bá lọ máa fi 25,000 naira lọ ra orí èèyàn máa yóò ní sọ̀rọ̀ tẹ́yìn bá rí dàbí wáàsí tí máa ń gbọ́ lára àwọn tẹ́ máa ń gbé wáyé náà ni tó ṣàlàyé pé ẹ̀yin tá à ń ṣe burúkú ẹ̀ ká stop kan tá à ń ṣe àfà Saheed Shittu nílé sọ̀rọ̀ anger face tẹ́rí lálẹ́ tẹ́ni mo ṣọ ẹ̀ ọmọ burúkú kan ló ń bu yín ẹ̀ náà dẹ̀ lé ká máa ṣọ anger face mọ́ ṣó kéékèèké ẹ̀ tètè rí ló yẹ kí n ṣọ anger face ńlá ẹ bèrè Wásípà ẹ lọ wo program ẹ lọ wo wall mi ẹ go and check my wall admin go and check my wall I'm one of your best fans Wàsíù Wásípà ni mí èmi àti ẹ ti jà even èmi lálẹ́ yìí bí mo yín bá yín sọ̀rọ̀ yìí èmi àti àwọn ti jà kọjá kí ló dé òde má ṣe wá o program yìí wàá máa bọ̀ data ẹ̀ jẹ́ ń bọ̀ náà I like this man so that is how it be má bínú. ṣé ìlà blọọkì. èmi lẹ block nísinsìnyí èmi lẹ block èmi ò rí anger face tèmi rí yẹn mo fi ṣe pé anger face yẹn tóbi mo wò pé. bẹ́ẹ̀ tètè rí nǹkan tí mo fi ń block ẹ̀ reason tí mo fi ń block ẹ̀ tètè rí ọmọ yẹn ló ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ọmọ yẹn sọ ló yẹ kí wọ́n á wò pé kí ni lè sọ ìmúdẹ́. wọ́n máa unblock yín ẹ má worry. ok mo really appreciate yín gan sa inú mi dùn gan Ọlọ́run bá máa wà pẹ̀lú yín Ọlọ́run máa dó tì yín gbogbo tẹ̀ ń náwó sí ìdájọ́ Ọlọ́run àjò dá gbogbo ọgbà tẹ̀ fi wà ní bíbá yìí náà gbogbo ẹ̀ ní a máa ń ṣe àdúrà a máa jí lóru by now ẹ̀ náà wò kí n máa ti sùn torí kò fẹ́ kú Wásípà èmi ẹ lọ wò mí dáadáa I'm one of your best fans. ẹ send the voice tẹ bá ti parí pẹ̀lú kọlù yìí ẹ send the voice orúkọ yín síbẹ̀ kí n send ẹ sáà mi. ok no problem máa ṣe pẹ̀lú ògo Ọlọ́run inú mi dùn gan pẹ̀lú yìí bàbá wa Sunday Igboho Ọlọ́run máa bá gbọ́ wọn sókè gbogbo ọ̀rọ̀ yìí dàbí anabi Muhammad sallallahu alaihi wasallam anabi nígbà tó ń ṣiṣẹ́ Ọlọ́run rí pé ó lè dáṣẹ́ ìṣe wá fún àwọn alágbára àwọn tó yẹ pé kò sẹ́ni tó lè gbójú ẹgbẹ́ náà ojú wọn ní Mẹ́kà Ọlọ́run fi strong ó fi dúró tì ó ní bàbá wa Sunday Igboho jẹ́ pẹ̀lú ní ìpẹ́ lóògùn Ọlọ́run jẹ́ kó náà gba Islam Ọlọ́run jẹ́ kó gba Islam àdúrà táwa ń ṣe lọ́wọ́ ẹ̀ fún ọ nìyẹn tó bá gba Islam ojú àwa ti gbogbo ẹlẹ́bọ̀ òṣì yẹn àwọn alábàjẹ́ yẹn ẹlẹ́jẹ́ kí kùrìsì mú mi lára o kùrìsì ẹlẹ́jẹ́ kó mọ́ mi lára mo fọlọ́ bá búra tó bá ti ń lérí báyìí lọ́sọ̀ tó bá ti ń já jẹjẹ máa ní máa ilé ìdọ̀ ṣàbúrò àti lọ kó kùrìsì máa lọ kó jẹ bóyá lọ ṣe wá. kìrìsì jẹ parasitamọ àbí fẹnsìkì. òun kò jẹ ni òun kò jẹ ṣeré ni wàláì tàláì mi kò mọ́ mi lára tẹ́lẹ̀ máa ò nísìnyí báyìí bẹ́ẹ̀ sọ láti jọ́ dẹ́ sọ ìmọ̀ ògbà kí ló ń kí máa ẹ̀ láyà
ó ń sọ fún yín ṣebí ẹni ló gbò ní ẹni gbá ni ó dẹ̀ sọ with confidence definitely kò sí ìṣiṣẹ́ ó ń ṣiṣẹ́ bàjẹ́ ọmọ ọlọ́rin ni mí o ẹ má yẹ kí n parọ́ fún yín gbogbo ètò ń ṣe ẹ àwọn aburú yẹn kí ni ẹ̀ ń tọ́ṣí wọn o ó ń tọ́ṣí wọn gan-an máa kọ́ wà ní sáìdì ẹgbẹ́ ọ̀dọ̀ wa ní Ìlọrin ọ̀hún ayé yẹpẹ̀ wò ó ní ṣe gbogbo ẹ̀ náà tójú bá rí nìkan ẹnu máa sọ ni ṣé tójú bá rí nìkan ẹnu máa sọ ṣé èyí ṣé kò tún dá lóòótọ́ yẹn ló àmọ̀ pé kò dáa. I have somebody tá ń sọ̀rọ̀ yín nírọ̀lẹ́ yìí níbi tá a ti ń debate ọ̀rọ̀ yín ẹni ẹ sọ pé èyí ó ní má wọrí ṣé ká jẹjẹ àwo jẹ́ kí n pe customer agbẹ́dì ìyàwó wa àfìyàwó ẹni tí wọ́n bá fẹ́ bá sùn máa máa kọ̀ fún àwọn pé àyàfẹ́ ni ìyàwó tó wọ́n bá fẹ́ bá sùn ẹ̀yin náà máa wò àyàfi ìyàwó tó wọ́n bá fẹ́ bá sùn òun ló ń dífá bọ́rọ̀ máa tẹ̀ ń sọ ní last week kọ́lọ̀ jẹ́ kan rí yanjú tó ń sọ̀sọ́kúsọ tán ní ó ń bá ìyàwó bá lò that is your own part. Òótọ́ ni kí ní àyàfìyàwó ẹni tí wọ́n bá fẹ́ bá sùn wọ́n náà wọ́n ní lọ́wọ́ gbogbo ẹni tó bá wà nǹkan lọ sọ́dọ̀ wọn nǹkan tó máa kọ́ gbé e lọ́wọ́ ni pé. brọ́dà wa Mustapha Awolalara fẹ́ má búlọ́ọ̀kì èmi náà ẹ jọ̀ọ́ o à ń gbọ́ yín. brọ́dà hello sir brọ́dà wa yẹn ti kọ́ọ̀tì. Brother wa Mustapha Awolalara fẹ́ ẹjọ́ ẹ má blọ́ọ̀kì mi o ẹ má blọ́ọ̀kì mi ẹjọ́ o torí mo ti rí pé ń kọ́ síbẹ̀ pé ẹ má blọ́ọ̀kì Abasaidi Shittu gangan ẹ má blọ́ọ̀kì mi o tó bá lọ́la ẹjẹ́ àpàdé kọ́lọ́mọṣẹ́ ṣe rọrùn ọlọ́mọṣẹ́ àyọrùn sí gbogbo wa ìdáwọ́lé gbogbo wa ọlọ́mọṣẹ́ àyọrùn sí dáadáa tó bá lọ́la a máa pàdé subhanaka Allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta ونستغفرك واتوب اليه فالسلام عليكم ورحمه الله وبركاته. àǹfààní oríire ló dé o. òsì kékeré àkàtìkì nílé lórí Secret Gold Real Estate and Property iléeṣẹ́ Alhaji Akeugba Gold pẹ̀lú àjọṣepọ̀ Commonwealth Homes and Investment Limited lọ́wọ́ yìí àwọn lára sì yàn fún gbogbo ènìyàn láti donílé lórí o gbogbo ẹni fẹ́ ralẹ̀ tàbí ta ilẹ̀ ralẹ̀ tàbí ta ilé tàbẹ́yìn fẹ́ kọ́lé pẹ̀lú ìfọkànbalẹ̀ tí ò ní pákáleke wàhálà àwọn ọmọ onílẹ̀ tàbí bayobayo nú Secret Gold Real Estate and Properties ní kẹ́ẹ̀kan sí níbo lẹ́yìn fẹ́ ilẹ̀ tàbí ilé sí ní gbogbo ilẹ̀ Yorùbá ẹ kàn sí Secret Gold Real Estate iléeṣẹ́ Alhaji Akeugba Gold ìfọkànbalẹ̀ ló bá dé láwọn ilẹ̀ wa káàkiri bíi Olúyọ̀lé Elite City Ayégún Olómi Ìbàdàn Àjòròsùn Garden City Akínyẹlé Ìbàdàn Royal Estate Odògbàwòjò Ìrédò Ẹ̀pẹ́ Lagos Royal Grand Estate Ìmọ̀kún Ìrédò Lagos kàkàdíẹ̀ kàdákẹ́ bẹ́yìn bá nílò ilẹ̀ Secret Gold Real Estate náà ní kẹ́ẹ̀kan sí bẹ́yìn bá sì fẹ́ ralẹ̀ ní Redeem Camp lójú ọ̀nà Mórosẹ̀ Ìbàdàn sílùú Èkó ẹ kàn sí wọn promo wà ń lọ lọ́wọ́ lórí 2000 acres tó wà ní Ìṣẹ́yìn abúlé Sẹ́ráfù tàbí Òṣìfìlà tó wà ní Ayégún Olómi Ìbàdàn 100,000 naira ní plọ̀tì ilẹ̀ kan níbẹ̀ yẹn lọ́wọ́ yìí o òpópónà tó yọ̀ gèrè pẹ̀lú iná ọba ti débẹ̀ bóyá èyí wá fẹ́ ta ilé tàbí ẹ fẹ́ ra ilé ẹ fọkàn balẹ̀ ẹ máa bọ̀ tààràtà lọ́fíìsì Akeugba Gold Secret Gold Real Estate and Properties Rainbow bus stop along Iwo Road Ọjọ́ Expressway tàbí number 44 Bondin Street beside Amov Petrol Grammar School bus stop Ojodu Lagos telephone 0807-881-9014 Secret Gold Real Estate káralẹ̀ kátàlẹ̀ kákọ́lé kátóbánitálẹ̀ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run iṣẹ́ tó yẹ wọ́n yékéyéké.